Aisha Lawal nítorí pé kó má bàa jìyà lòun ṣe yá má jìyà lọ́fà lọ́ọ̀yà lòun competent lawyer wọ́n dẹ̀ fi àbùkù tó tó ìrẹ́ òun lára láti bí 3 weeks ẹni yóò dẹ̀ ṣe correction lé lórí ṣùgbọ́n òun ti ṣetán láti take ọ̀rọ̀ yẹn legally gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tóun jẹ́ òun dẹ̀ ready láti gbé Istijaba lórí ẹjọ́ pé ó pa irọ́ mọ́ òun gbogbo wa la rí ọ̀rọ̀ ó ṣe venza kò ṣe venza tí Istijaba ṣe wípé òun fẹ́ gba mọ́tò òun ṣùgbọ́n torí pé òun ti fi àwọn particulars ẹ̀lẹ̀ òun fẹ́ gba mọ́tò òun pé Olúọmọ gbé mọ́tò òun fún Aishatu Lawal tó ń ṣe tíátà tó ṣí ṣọ́ọ̀bù aṣọ ńbàdàn gbogbo ayé ló gbọ́ everybody lórí fídíò yẹn trend gan almost 3 weeks ni fídíò yẹn ti ń trend káàkiri now láti ìgbà tí fídíò yẹn ti ń trend Istijaba ò jáde láti defend ọ̀rọ̀ yẹn láti sọ pé Aisha Lawal yìí kọ́ o Aisha Lawal yẹn kọ́ o gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní fojú burúkú wo Olúọmọ àwọn tó máa ṣépè ń ṣépè ní kálukú ń sọ̀rọ̀ ẹ̀ ń fi nǹkan ẹ̀ ń pe orí lóòótọ́ kò sẹ́ni tó mọ́tọ́ Olúọmọ lè ṣe mistake ẹyọ kan ṣùgbọ́n àfikún ti pọ̀ ju irọ́ ti pọ̀ ju mo dẹ̀ ń sọ fún yín pé ẹni tó ń sọ̀rọ̀ yìí aláburú ẹ̀dá ni irọ́ ló ń pa òun gangan nìkà ọwọ́ tiẹ̀ gangan ò mọ́ ó lè máa gbé fèsì religion wa báyìí lórí social media kó máa ṣe salamu alaikum Allahu Akbar irọ́ ni wọ́n ń pa àwọn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìka èèyàn ẹ̀sìn ni wọ́n máa fi ń bojú ṣùgbọ́n ìka ni wọ́n lábẹ́lẹ̀ ẹ gbọ́ mi dáadáa mo mọ̀ pé àwọn aláburú èèyàn náà ṣe máa wá kọ́mẹ́ǹtì lórí kíní Yorùbá tó òdodo ni mo fẹ́ kẹ́ mú ní ọ̀rọ̀ yìí now nígbà tí ọ̀rọ̀ yìí ti wá ń trend gan tó ti ń sọ oríṣiríṣi tí àbùkù tó ti ń fèrè Aishat Lawal yìí lára Aishat Lawal yìí wá jáde níjẹta ní bí àìsàn ọdún bí kújọ méjì àbí báwo Aisha Lawal yìí wá jáde bí ìjẹta Aisha Lawal yìí wá ṣe fídíò ó dá kéèyàn jẹ́ èèyàn ní ayé o Aisha Lawal yìí wá jáde ó ní òun rídìí lọ́ọ̀ torí kóun má bàa jìyà lòun ṣe ní má jìyà lọ́fà gbogbo ní tíátà kọ́ lẹ máa fojú àbùkù wò gbogbo obìnrin tó ń ṣe tíátà kọ́ la ṣẹ́wó gbogbo obìnrin tó dẹ̀ ṣe tíátà kọ́ ló ní ìranù èèyàn pàtàkì àwọn tó ní fúkṣọ púpọ̀ wà nù wọn dáadáa ẹyẹ fojú àbùkù wò wọn. Aisha Lawal nítorí pé kóun má bàa jìyà lòun ṣe yá má jìyà lọ́fà lọ́ọ̀yà lòun competent lawyer wọ́n dẹ̀ fi àbùkù tó tó ìrẹ́ òun lára láti bí 3 weeks ẹni yóò dẹ̀ ṣe correction lé lórí ṣùgbọ́n òun ti ṣetán láti take ọ̀rọ̀ yẹn legally gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tóun jẹ́ òun dẹ̀ ready láti gbé Istijaba lórí ẹjọ́ pé ó pa irọ́ mọ́ òun ò gún fẹ́ǹsà rí òun ò dẹ̀ gba fẹ́ǹsà kódà mọ́tò tóun ń lò lọ́wọ́lọ́wọ́ ó ju fẹ́ǹsà lọ kí wá lóde tó fi rú rọ́bà yìí tó ta mọ́ òun lára ó ṣe parú rọ́bà yìí mọ́ òun pé òun ready láti gbé Istijaba lórí ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ní Istijaba bá fò jáde lénìí Istijaba bá ní Aishat Lawal yẹn kọ́ lòun bá wí o kò ṣe Aishat Lawal yẹn o Aishat Lawal yẹn gbogbo yẹn lọ́wọ́ fídíò yẹn gbogbo Aishat Lawal ọ̀tọ̀ ni o Aishat Lawal tó ń sọ yìí irọ́ ni òun ò mọ eléyìí o irọ́ náà pa wọ́n kọ̀ fẹ́ lọ wọ́n fẹ́ belé lórúkọ jẹ́ ni o gbogbo èèyàn ẹ̀yin èèyàn ó yẹ kó máa pé ẹ̀kẹ́ máa rẹ́ ní ẹ̀kẹ́ tí mo pé ẹni tó ń sọ̀rọ̀ yìí aláburú ẹ̀dá ni èèyàn tí mo pe gangan ló jẹ́ ó dẹ̀ lẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ náà tó parọ́ ńlá kan ó tún jáde padà ó ní ẹnu ló bí òun ẹnu ló gbé òun ẹ̀yin èèyàn ẹ foríjì òun ó tún padà wá ṣe mí again ó tún ti sáré wá dìbọ́ǹkì lẹ́ni ọdún pé Aishat Lawal yẹn kọ́ lòun ń sọ ẹ má burú ẹ má bọ̀mọ́ lọ́mọ nínú jẹ́ torí pé ó ti rí pé lọ́ọ̀yà nìyẹn ìyẹn dẹ̀ ti rẹ́dì láti gbé òun lọ ilé ẹjọ́ ó wá sáré jáde lẹ́ni pé òun ò bá Aishat Lawal yẹn wí kí ló ń ṣe láti bíi 3 weeks tó ń sọ̀rọ̀ now ẹ̀yin èèyàn wa bá ń béèrè Aishat Lawal wo gan-an ló ń ṣe tíátà tó dẹ̀ ṣe tún ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn ẹni kọ́ bá wa mú Aishat yẹn jáde bóyá èèyàn dẹ̀ tún mú Aishat Lawal tó tún popular tó ń ṣe tíátà nínú àwọn film industry bóyá kẹ́ bá wa gbé jáde ẹni pẹ́ lẹ́mí ìwọ̀jà ó wá fi ibì kan clarify rẹ̀ mo ti sọ wípé àwa lọ ga yín lórí social media yìí ọlọ́gbọ́n mẹ́ni tó gbọ́n òmùgọ̀ ni ò mọ́ra wọn tàbá sọ fẹ́ni tó gọ̀ á dìjà dáa ní Aishat Lawal òun ò ṣáà fi picture ẹnì kankan òun ò ṣáà táàgì picture ẹnì kankan òun ò gbé picture ẹnì kankan jáde ó fẹ́ fìyẹn gbà rẹ̀ lẹ̀ láti sá ẹ̀jẹ̀ pé ó fẹ́ fìyẹn gbà rẹ̀ lẹ̀ láti sá pé òun ò gbé picture ẹnì kankan sá Aishat Lawal yẹn kọ́ ló wà kí ló parọ́ fún ó wá jáde lẹ́ni sọ omi wọjà sọ ó lè bẹ̀rù
ó lè bẹ̀rù gbọ́fẹ́ gbé ẹ lọ. À ń sọ fún yín pé ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ní ọ̀rọ̀. Púpọ̀ àwọn èèyàn tó máa ń jáde láti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ máa ń dá ẹ̀ kì í sọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ máa ń dá ẹ̀ kì í sọ̀rọ̀. So kò jẹ́ káwọn èèyàn máa take ìwọ serious mọ́ gẹ́gẹ́ bí èèyàn pàtàkì kan láwùjọ. Sórí ẹni pé mi ò kí ń jáde ẹni àwọ̀sán oríṣiríṣi nǹkan láwọn èèyàn máa ń sọ ẹ̀rí oríṣiríṣi drag ni ẹ lọ́wọ́ àwọn oríṣiríṣi page tó máa ń drag wa wọ́n máa drag mi wọ́n máa drag olóhùn máa sọ oríṣiríṣi mo kàn máa dákẹ́ mi ní sọ̀rọ̀ because tí n bá fẹ́ sọ̀rọ̀ mo máa sọ̀rọ̀ tó ní kókó nú táwọn èèyàn máa gbọ́ mi yé tó mọ̀ pé ọlọ́gbọ́n ló ń sọ̀rọ̀ yìí torí pé ọlọ́gbọ́n mọ́ra wọn òmùgọ̀ ni ò mọ́ra wọn tá a bá sọ fún òmùgọ̀ á dìjà torí pé òmùgọ̀ ló ń pè rẹ̀ lọ́gbọ́n ẹni tó bá gbọ́n tó gbọ́n kò ní máa pè rẹ̀ ní ọlọ́gbọ́n torí pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ la fi ń lo ilé ayé. Ṣé ti yé now nísìn ẹ ṣáà lóríṣiríṣi propaganda wọ́n tún gbé propaganda kan jáde pé Olúọmọ o àwọn ọba àmọ́ ní ọ́fíìsì ẹ̀ l'Ábùjá ẹ̀rú oríṣiríṣi nǹkan tó kàn ń gbé jáde tó kàn ẹni pé àkọ́ sọ̀rọ̀ àkọ́ dákẹ́. Ṣé ti yé bọ̀ mú fi ń dá yín lójú pé àsàtì ní ojúmọ́ tó sì mọ́lé ní ọdún yìí Olúọmọ ṣì ní authentic NURT president léni o lánàá o tó bá tún dọ̀là àwọn náà ṣì ni. Báwo lẹ́nu kan ṣe máa bọ̀ wá ń ta tí wọ́n máa gbé ẹ̀ ní president tó dẹ̀ wá ń ta gbangba tó nílé dẹ̀ wà nulẹ̀ tó dẹ̀ ń dára lọ́nulẹ̀ ṣé kò yẹ kẹ́ máa rí pé atẹ́gùn fẹ́ sọ̀rọ̀ pípò yìí lọ́pọ̀lọ́ ṣá. So tọ́ba kan sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ mo dẹ̀ máa rí àwọn èèyàn tó dẹ̀ tí wọ́n máa tẹ̀lé wọn tó dẹ̀ tí wọ́n máa kọ́mẹ́ǹtì ṣé báyìí làwọn èèyàn ṣe gò tó ṣá ṣé báyìí làwọn èèyàn ṣe rí ṣá wọ́n dẹ̀ máa wọ́n gbọ́dọ̀ máa parọ́ sódà kọ́ lè máa ní followers lọ wọn mọ̀ páwọn kan tún ti máa wá láti wá kọ́mẹ́ǹtì ìwọ tó o bá fẹ́ gba ìpè ní ọdún tuntun tó bá rí post mi tó bá mọ̀ kó bí ẹnu rọra yàgò fún tó tí ara ẹ bá kò tọ̀rọ̀ torí pé Aishat Lawal ti gbogbo èèyàn mọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó ti ń gbé káàkiri nísìnyí wọ́n jáde pé kì í ṣe òun ó dáa ẹ̀fí Aishat tí wọ́n gbà fẹ́ǹsà ẹ̀fí hàn wá kẹyẹ parọ́ a ní ẹ stop bàjẹ́ kò dáa o ilé àtọ̀nà gbogbo wa ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́gbọ́n mẹ́rin tó gbọ́n òmùgọ̀ ni ò mọ́ra wọn tábà sọ fẹ́ni tó gọ̀ adìjà ẹni tó bá gbọ́n dáadáa kò kí n pé ọlọ́gbọ́n ni mí ẹni tó bá ti ń pè ẹni ọlọ́gbọ́n òun gangan di bá bá ọmọgọ̀ kò dún. rí pé ọ̀rọ̀ kan lọ láti bí 3 days ago tí mo lè rí fọ́rọ̀ yẹn bá mi nínú jẹ́ púpọ̀ lórí fídíò tí mo ṣe mo rí pé àwọn bloggers wọ́n bẹ̀rẹ̀ sí lọ tag picture one Aisha Lawal sí fídíò tí mo ṣe and I'm trying to let the people know the general the public láti mọ̀ pé Aisha Lawal tí mò ń reverse sí pé wọ́n fún ní fẹ́ǹsà she's not the one tí wọ́n lọ mú picture ẹ̀ she's not the one tí wọ́n lọ fi picture ẹ̀ sínú fídíò tí mo ṣe o Aisha Lawal yẹn kọ́ o òun kọ́ ni ẹni tí mò ń reverse o ká má ṣe mistake o ẹni tí mò ń sọ pé ó gba fẹ́ǹsà ó mọ̀ra ẹ̀ tó bá mọ̀ pé irọ́ ni mo pa mọ́ òun kó jáde but Aisha Lawal tí wọ́n lọ ń fi picture ẹ̀ sínú fídíò tí mo ṣe kán má fi nǹkan tí ò ń ṣe nǹkan ẹni nǹkan fi ba tẹni ẹlẹ́ni jẹ́ tá bá dẹ̀ wọdún léyà àní ó gbọ́dọ̀ jẹ́ ìdùnnú fún gbogbo ẹ̀dẹ́ èèyàn mo ṣe decide pé ní ọdún ìbànújẹ́ èèyàn kankan gbọ́dọ̀ wá látọwọ́ tèmi àti Muslim brother mo fi ṣe fídíò yìí Aisha Lawal tí mo ń rí fáàsì kò ń ṣe Aisha Lawal táwọn èèyàn lọ gbé picture ẹ̀ wọ́n ti mix ẹ̀ mọ́ra wọn òun kọ́ o tó bá dé stage yẹ kí n gbé picture ẹni tí ó gba fẹ́ǹsà jáde máa gbé jáde ẹ ò lè rí inú fídíò mi pé mo gbé picture Aisha tẹ̀yìn lọ́n fi picture ẹ̀ sínú ẹ̀ ẹ lè rí inú ẹ̀ for this mo bẹ̀ ọgbà ẹ̀dẹ́ èèyàn kárí pé aṣọ ìṣesí wa àti wàsí wa ká má bà àwọn èèyàn nú jẹ́ ẹni tí ò jẹ́ gbé òkun pígbì o ẹni ẹlẹ́ni ká má fi picture ẹ̀ sínú fídíò tí mo ṣe o ká má tag fídíò ẹ̀ ká má tag ẹ̀ mọ́ fídíò tí mo ṣe is an innocent kò mọ anything about a fẹ́ǹsà issue ọlọ́run àgbàdúrà wa gbogbo aṣọ ọdún ayọ̀ ọlọ́run ló fi lè ṣàṣùmọ̀ fún wa la ilaha illallah la hawla wala quwwata illa billah àlìlà àti.